wọn kó tó lé méjì mẹ́ta lẹ́nìkan lòun mọ ògùn ẹ̀ pé àwọn ọmọ líle máa wá síbẹ̀ wọ́n lè ṣe àwọn líle wá bẹ̀ obìnrin lè bímọ ọmọ nílé dẹ̀ ní làwọn kan padà nínú ń lé dànù yìí so bó ṣe wúlò ìgbà míì ó lè má wúlò fún ẹ tó pé ibi tó yí ẹ mọ nìyẹn tó bá rí áyán sì wá pa àbí ṣé o mọ̀ pé áyán tẹ̀ wo yẹn áyán tó wo yẹn tó bá mú áyán tó bá pa tó mú efirin tó gun áyán yẹn tó dá sí ẹni scent perfume kó máa fi pọwọ́ ẹ àdúrà dì mọ́ máa gbà ṣé ó yẹ ká pa ṣé ó yẹ ká lè kó lé ṣé áyán tó ń wo yẹn jẹ́ kọ́wọ́ Chinese tẹ̀ wọ́n ń wá káàkiri so ibi tí wọ́n mọ̀ nìyẹn ibi tí ìgbàgbọ́ tiẹ̀ dé nìyẹn oní babaláwo òsì kan ibi ìgbàgbọ́ tiẹ̀ nìyẹn gbogbo àwọn pásítọ̀ ló ti ṣògùn tán èmi máa ń wọ́n tẹ́tẹ́lẹ̀ ni pé ṣe bí wọ́n sọ pé wọn kì í ṣe nǹkan wọn mú nǹkan mọ́ Ọlọ́run gbogbo wọn ló ta èyí tí ò ta oògùn òyìnbó wọ̀nyí ò tí á sì gbogbo àwọn rèdí gbogbo àwọn churches wọn yẹn ìyàwó wọn ń ta ìyàwó pásítọ̀ ń ta èmi mo ní fátìrì tó ní ṣògùn ó tàbí òtàn so let me tell you something ibi tí wọ́n bá mọ̀ mọ́ ló máa ṣe mọ́ àtọ́ fẹ́ máa tọ̀yàn jẹ èyí tí mo kórìíra ni pé ká máa yànyàn jẹ that's all lọ́kọ́ sọ pé ẹ̀sìn yóò dá ìwà ẹlẹ́sìn ẹ má bẹ̀rẹ̀ sí ṣe dáadáa látòní lọ fẹ́ràn mi kí fẹ́ràn ẹ bá mi sọ títọ́ kí mi náà bá ẹ sọ títọ́ má ṣe mí níkà èmi náà ní ṣe é kà ìgbésí ayé á dára ṣùgbọ́n owó tí wọ́n 270 million people tó yẹ kó fi jẹ owó kan kó wá lọ kírun tó rẹ̀ pé ìrun ẹ lè gbà gbogbo owó tó yẹ kí gbogbo èèyàn fi ṣe